tá a máa mú wálé ní ó ní agbára púpọ̀. ẹ jẹ́ ká lọ sí abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run ká fìyẹn bẹ̀rẹ̀. Number 23:10 sọ wípé let me die the death of the righteous and let my end be like his. jẹ́ kí èmi kí ó kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kí ó bá lè dàbí tirẹ̀. àbí bàbá ta ni mo là kó. ó wù ọ́ láti jẹ́ wípé kí òpin rẹ nílé ayé kó jẹ́ àlàáfíà. kó jẹ́ àlàáfíà àti ìbùkún kó o sì yọrí sí ibi pẹ̀lẹ́kùtù àti ibi ìdùnnú. àní kí ìgbẹ̀yìn ayé rẹ kó jẹ́ àlàáfíà àti ìbùkún bíi ti olódodo. ṣùgbọ́n ìlú gangan láyé. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé oníṣẹ́ tó o máa ṣe kì í ṣọ̀fẹ́? lórí ọ̀fẹ́ ní ìgbàlà, má jẹ́ kí wọ́n tàn ọ́ o. ọ̀fẹ́ kì í ṣe ìgbàlà, kì í ṣe ọ̀fẹ́ o. ìgbàlà kì í ṣọ̀fẹ́ o. ajá mi mo gbó. lóòótọ́ ni ẹsẹ̀ bíbélì yẹn sọ wípé ọ̀fẹ́ ni a fún ọ, ọ̀fẹ́ ni kí ìwọ kí ó fi fún ẹlòmíràn, nítorí pé kò gbowó kò gbòbí. oore tí Ọlọ́run fún wa ó pọ̀ ju iṣẹ́ tá à ń ṣe ni. ṣùgbọ́n láti ní ìgbàlà títí ọjọ́ ayérayé, láti lè fi ọkàn balẹ̀, láti ní àlàáfíà àti òpin ayé, ìbùkún bíi ti olódodo kì í ṣe ọ̀fẹ́ o. ikú Jésù a fún ọ ní ìgbàlà, òun ni ọ̀fẹ́ o. a ti fún ẹ ní ìgbàlà yẹn ní ọ̀fẹ́, a ti rà ọ́ ní iye kan. iye yẹn Jésù Kristi ti san owó rẹ̀. wá jẹ́ kí n sọ fún ọ, o wà ń dàgbà lọ, o bá ti kú immediately tí Jésù ti ṣe tán o. wíwà láyé rẹ yìí láti lè ra ọ̀run rere ó rà ní o, kì í ṣọ̀fẹ́. bó ṣe ń wẹ̀ nìkan. jò jẹ́ mọ̀ wípé bí olódodo bá ń ṣiṣẹ́ òdodo tí wọ́n bá ń ṣépè fún un, iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò sì mọ ṣàdúrà fún un. bí aláìmọ́ tó bá ń ṣe iṣẹ́ ibi tí àwọn bá ń ṣàdúrà fún un, iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò sì mọ ṣépè fún un. ó máa ń sọ̀rọ̀ lórí kankan tó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́nìkan ó jẹ́ tẹ́tí kò gbọ́rọ̀ akọni ṣeun. Bálámù níjó níhìn nítorí pé Ísírẹ́lì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run tí Ọlọ́run dẹ̀ ń fẹ́ wọn lọ́wọ́lọ́wọ́. wọ́n gbà wípé he was a Gentile prophet. wọ́n gbà wípé kó wá máa ṣépè fún àwọn ọmọ Ísírẹ́lì, but instead he was blessing them. àdúrà ní í ṣe fún wọn, àdúrà ó súre fún wọn ni, nítorí wípé wọ́n wà ní àti Ọlọ́run sì wà ní àti wọn. ojú lójú dé fẹ́ nìkan ṣe ló jájò rẹ̀ nífẹ̀ẹ́ nìkan. ó yá bó o ṣe ń pààrà ṣọ́ọ̀ṣì tó ń pààrà mọ́ṣáláṣí tó jẹ́ wípé gbogbo ẹ̀sìn tí wọ́n ń gbé kalẹ̀ nílé ìjọsìn yín gbogbo ẹ̀ pátápátá ò pa ìkankan jẹ. pásọ̀ yín wá ń wò ó, inú rẹ̀ ń dùn. tó o bá ti dé ó ti mọ̀ wípé àwọn tí wọ́n ti ṣe òun lẹ́yìn ni òun gángan fún ara rẹ̀ ń gbàdúrà fún ẹ ní kọ̀rọ̀. àní gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe wáàsí pátápátá ìwọ wọn ò rí. ó ń yọ sàkáàtì o, ó ń yọ sàká, kódà ó tún yọ núrù mọ́. kò sí nǹkan rere láyé tí wọ́n pèèyàn sí tí wọn ò bá ọ níbẹ̀. ẹgbẹ́ oko tó láyé. ní ìkójọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ní ẹ má ṣe pa ìpéjọpọ̀ ara yín sílẹ̀, ní ẹ má ṣe pa ìpéjọpọ̀ ara yín sílẹ̀ ní àwùjọ tàwọn Kìrìsìtẹ́nì, ní ìpéjọpọ̀ àwọn Mùsùlùmí ní ti jànmọ́, kódà aláwore ni ọ́, àwọn ènìyàn sì mọ̀ ọ́. lórí kankan. ṣé ó wù ọ́ kó sùn bí olódodo? ṣé o dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ tí Ọlọ́run tó bá tú àṣírí iṣẹ́ ọwọ́ rẹ̀? àní ajá ẹ̀ mọ́ gbó. wọ́n fi ìtàn kan tì í. láyé. àní ìwọ gan níbi tí o ti ń tanra rẹ dé, tí ayé ti ń wò ọ́ gẹ́gẹ́ bí ènìyàn rere dé, àní ayé rẹ gan ó ń wàásù fún àwọn ènìyàn. ìwọ gangan dẹ̀ tún mọ ẹlẹ́ṣẹ̀ torí tó bá ti kẹ́ rárá mi ò lè mi ò lè bá wọn ṣe o mi ò lè bá wọn ṣe irú àwọn wo ló ń tẹ̀lé yẹn mi ò lè bá wọn rìn. ó ní kó má fa. ìwọ gangan ò dá ẹlẹ́ṣẹ̀ mọ̀. yóò máa ní farawé ayọ̀. ní èmi kan ìwọ kan, ṣé tí ikú bá dé, ṣé ikú olódodo ló máa kú? ṣé ìgbẹ̀yìn rẹ yóò sì dàbí tirẹ̀? ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n kú tán nínú ẹ̀sìn ti Kìrìsìtẹ́nì tí àwọn aláwo dé tí wọ́n ní ká bá wọn gbórí wọn. wọ́n ní ká bá wọn gbórí wọn nítorí pé nígbà tí wọ́n wà nílé ayé Jésù ní bẹ níwájú wọn, ṣùgbọ́n ní kọ̀rọ̀ àwọn gangan wọn mọ ohun tí wọ́n fi kàn. ṣùgbọ́n títí ìgbà wọn tó fi kọjá lọ, jẹ́jẹ́ mọ̀ wípé àṣírí ò tú. jẹ́ kí n kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kó bàa lè dàbí tirẹ̀.
ìyá kan ń bẹ orúkọ ìyá yẹn máa jẹ́ Rachel Mopélọ́lá Adédòkun. nígbà tí ìyá yìí wà láyé ìyá yìí jẹ ìyà gan, ó jẹ ohun tí wọ́n ń pè ní ìyà lórí ọmọ, ó wá dúró ṣánṣánṣán. kódà nínú ìtàn tá a gbọ́ ni wípé ìyá yìí ó tún strong ju ọkọ rẹ̀ lọ. tí ogun bá dé tán gẹ́gẹ́ bí onígbàgbọ́ ìyá yìí máa dúró ní tán ni. nígbà tẹ́rù ń ba ọkọ rẹ̀ ìyá yìí gangan ni encouragement fún ọkọ ẹ̀. ó pẹ́pẹ́pẹ́ ọkọ jáde láyé, ó kù ìyá yìí nìkan pẹ̀lú àwọn ọmọ. ìyá sọ́sọ̀kòtò bámbám. ìyá yẹn ò yàn àlè láti tọ́mọ, gbogbo ọmọdé yàn wọ́n yàn re. ìyá yẹn ò jalè láti tọ́mọ, gbogbo ọmọdé yàn wọ́n yàn re. ìyá yìí wá ní àkọ́bí ọmọ kan tó jẹ́ wípé wọ́n ti ń sọ wípé ọmọ yẹn o bó ṣe pé 30 years wọ́n ní ò lè pé 40 o. ìyá yìí ṣe ọmọ yìí jiná débi pé ọmọ náà di ìránṣẹ́ Ọlọ́run lẹ́nu iṣẹ́ ìránṣẹ́, ó tún pé 40 wọ́n ní ò lè pé 50 o. ìyá yìí wá sọ fún un wípé níbo lójú gbàgbọ́ rẹ sí, ìwọ tán lò lè pé 30 tó pé 40, tán lò lè pé 40 tó pé 50, ìwọ ò gbọ́dọ̀ yí dànù kó sọ pé ó dàgbà ó darúgbó. lọ́jọ́ tí ọmọ ìyá yìí tó wá pé 70 years gẹ́rẹ́gẹ́, wọ́n ń ṣe ìdùnnú lọ́wọ́ ní hall. ìyá yìí wá ti sọ fún ìyá yẹn okay ní àárọ̀ wọ́n ní ó dì mọ́ ọmọ rẹ̀ gbámúgbámú bí ìṣẹ́jú 5 lóru. ó ṣe video calls pẹ̀lú gbogbo ọmọ àtọmọ ọmọ ìyàwó ọmọ gbogbo wọn, ọkọ ọmọ orí gbogbo wọn, kósákósá lára ìyá yìí ò, ìyá yẹn ò ṣàìsàn o. nígbà tí ó wá di àárọ̀ ìyá wa sọ pé òun fẹ́ sùn, wọ́n ní ó yẹ lọ sùn ní rárá o ṣọ́ọ̀ṣì mo fẹ́ sùn o. ó sì wà ní ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ ọmọ rẹ̀. ìyá yẹn wá lọ sí orí altar níbi tí àwọn pastors máa ń jókòó sí gangan. níbẹ̀ nìyá yẹn sùn sí. iṣẹ́ mọ̀ wípé àwọn nǹkan kan wà tọmọ ìjọ ò lè ṣe, ṣùgbọ́n tí ẹni tó bá súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run lè ṣe. tó bá tún wá jẹ́ pé ọmọ ìjọ náà tún wá ń ṣàìsàn tí ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ wípé kó sùn sílùú ibẹ̀ yẹn, ṣe mọ̀ pé àyè ò gbà á ní inú ìjọ tí wọ́n bá ti ní ìfẹ́ bí irú ìjọ bàbá yẹn. ó sọ̀rọ̀ nípa ìgbẹ̀yìn olódodo tó o bá fẹ́ bẹ́ẹ̀. nígbà tó di aago 3 nínú hall, nígbà yẹn ni olórin bá yí orin padà ló bá ń kọ orin ọ̀run. wá sí ẹnìkankan tó wá notice wípé orin ọ̀run ni olórin ayé ń kọ nínú ọjọ́ tí wọ́n ń ṣe birthday. nígbà náà ni bàbá 70 náà wá múra síjó kankan. lára àwọn ọmọ ìyá tó wá dúró ti ìyá nínú church tó lọ yìn yẹ̀ wò wá kú jókòó jàre jẹ́ ń jókòó ti mọ́ mi. Exactly 3 tí wọ́n ń kọ orin ọ̀run ni ìyá ló ṣíwọ́ ọṣẹ́ lórí altar. ó wá ń ṣe òkú ìyá yìí ó lárinrin, kódà èmi lẹ́mìsì ń bẹ̀. ìtàn ìgbẹ̀yìn olódodo nìyẹn, ṣó fẹ́ bẹ́ẹ̀. ṣó mọ̀ wípé wọn a máa wu ẹlòmíì gẹ́gẹ́ bí olódodo, ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ kó kú ẹ rí wípé olódodo sì mọ́ ká boroboro wá ní ìyá àjọ ìyá ẹgbẹ́ akọrin Sunday school teacher ni ó wàá mọ̀ ká ọ́ṣà wọ́n wà lẹ́ lóko, wọ́n á wà lẹ́ lóko pa àwọn èèyàn wa máa sọ pé èmi ò ṣègbàgbọ́ mọ́ o, èmi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o. tí irú ìyá yìí bá fi lè ṣerú nǹkan báyìí mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. ìyá tó jẹ́ pé títí di ọjọ́ ọkú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí Ọlọ́run nínú ayé rẹ̀, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ kò dàbí tolódodo. mo pa pìrìkó tó mo pa sí ojú kan o. bó o bá ń ṣe rere tí ayé bá ń gbàdúrà fún ọ, yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò, èpè ni wọ́n ń ṣẹ́. wọ́n tí ìwọ bá mọ̀ wípé olódodo ni ó tí ayé dẹ̀ ń gbé ọ ṣépè, yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò, àdúrà ni wọ́n ń gbà. ìwọ ni kó o ṣe iṣẹ́ olódodo kó o bá lè kú olódodo kí ìgbẹ̀yìn rẹ kó lè dàbí tirẹ̀. ó di lábala fún wọn tán. lórí kankan.